Ogun Idakole, Aleko, Arobosa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oògùn ẹni tó bá ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó forí kókó aláǹtakùn. Oògùn méjèèjì la fẹ́ fi òkò kan pẹyẹ méjì. Kẹ́ gbọ́ fídíò ìdélẹ̀ kẹ́ dẹ̀ ṣíà ẹ̀ káwọn èèyàn jàǹfààní ẹ̀. A máa mú polówó wá. Àmọ́ fún ẹni tó ń jẹun lójú oorun tó ní ìbálòpọ̀ ojú oorun tó fẹ́ bọ́ lọ́wọ́ ayé kọ́nà ẹ̀ là, gbìyànjú kó gẹ́ẹ̀tì egbò túdè abèrè ìtànà akọ ìbẹ́pẹ, that is flower akọ ìbẹ́pẹ, ìtànà igi bombomu, flower bombomu, ìtànà ewé imí esu tá a mọ̀ sí rẹ́rìn kòmí. A máa gún àwọn nǹkan wọ̀nyí pọ̀ mọ́ ọṣẹ. Tá bá ti gún pẹ̀lú ọṣẹ, ẹ pò pẹ̀lú break oil níwọ̀nba. Farabalẹ̀ máa sọ bí wàá yìí máa lo ọṣẹ yẹn fún ẹ. Oògùn ìdákọ́lẹ̀ Abaleko àbónídìí manpower, igbá ẹ̀yìn ìjàpá, orógbó, ìkarahun ìgbín, odidi atare kan, ẹ jó gbogbo ẹ̀ pọ̀, ẹ mix ẹ̀ pọ̀ mọ́ oyin, gbé yẹn náà sí ẹ̀gbẹ́ kan tó bá ti mix ẹ̀ pọ̀ mọ́ oyin. Now gbogbo wọn tó ń bẹ nílé lókè òkun tó ń fà á tí ò tó ra wọn powder tó nídìí ní, kì í ṣoṣólẹ̀, kì í ṣàwúre, kì í ṣẹ̀yọnú àgbà, kì í ṣẹ̀bẹ̀ àgbà, ò bẹ́ anybody. Alan powder ni tó bá ń lo ẹ̀mí òkùnkùn wọn ní access sí ẹ mọ́ wàá dẹ̀ rógo ẹ̀ lò, ó wá ń lo òyìnbó bí aláìsí òrọ́kọ fẹ́ oríyàwó fẹ́. Lílá wà ń bẹ̀, jíjẹ wà ń bẹ̀, ọṣẹ wà ń bẹ̀, ìpara wà ń bẹ̀, ó wà effective gidi lórí èké nínú ẹ̀mí òkùnkùn monitoring spirit wọn ní rí ẹ mọ́. Ẹ gẹ́ẹ̀tì bulldozer med fibroid fóbìnrin tó ní blockage tube àti fibroid bí sínú láì tààlà kò síbi tẹ̀wọ̀ àti product wa ò dé àwọn ẹ̀kọ́ tèmi kọ́ ní India ní China ní Arab country ní Asia continent. Iṣẹ́ tí mo dẹ̀ bá ń lé ní ọmọ Ìlọrin ni mí, iṣẹ́ tí bàbá mi ń ṣe ni adẹ̀gbà doctor àgbà professor lórí iṣẹ́ yìí bí sínú láì tààlà àfi ṣe ìyanràn àfi ń ṣe advert kẹ́yìn olólùfẹ́ wa lè mọ̀ pé right way lẹ́wà ó ti yẹ yín sí látúnṣàkó àǹfọ̀ṣàkún wa alámùgbọ̀n ní takọ̀ get bulldozer med fibroid fún blockage tube ọkùnrin tó ní ìdákọ́lẹ̀ Arobosa ń dà láàmú tí ò lè perform dáadáa, weak erection, quick ejaculation, get caterpillar transformer àti miracle leaves mẹ́tẹ̀ẹ̀ta ló máa lò papọ̀ á confam wá gbádùn ẹ̀ gidi. Obìnrin tó ní sọmúroro, hormonal imbalance àbí tó ní ẹ̀dà tá a mọ̀ sí sperm leakage àtàwọn infection kéékèèké tí ò kí ń jẹ́ kóbìnrin conceive, get caterpillar wá finú ṣoyún wá fẹ́ ìgbọ́mọkùn. Ẹ get miracle leaves ó lágbára púpọ̀ ju ewé ọ̀tọ̀ọ̀tọ̀ 100 la fi preserve senna leaf pẹ̀lú mọ́ ìzẹ̀mzẹ̀m. So ipò èèyàn wú ni, èèyàn ní too much of miscarriage ni, ọkọ ẹ̀ ń gba àwọn ọjọ́ láàjọṣepọ̀ kò dóyún ni, wọ́n ń pa eyín yẹn mọ́ lára ni, ó ń forí kókó alátakùn jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun, gbogbo nǹkan dàrú, wọ́n fún lóògùn jẹ lójú oorun, ọfà wà lára ẹ̀, wọ́n ta lọ́fà. Get miracle leaves èyíkéyìí nínú àìsàn ni, ikú nìkan ni miracle leaves ò lè wà. Nábì ló sọ ní kódà sallallahu alaihi wasallam kódà ẹ̀kan lọ́dún rí pé o ní ohun mu senna leaf ó lágbára, o tún lè máa bù sómi kó fi wẹ̀ kó ṣe kó fi wẹ̀ ó lágbára gan láti nílé. Ẹ get memory booster fún ọmọdé àti fún àgbàlagbà tó ń gbàgbé nǹkan kódà kó lọ́wọ́ ayé nínú, ìsọ̀yè tó lágbára ni. Ẹ get all in one natural herbs ó wà effective gidi. Cancer, diabetics, asthma, ikú nìkan ni all in one wa ò lè wò, ó lágbára púpọ̀ jù. Gbìyànjú kó get ẹ̀. Prevention ni treatment ni cure ni òun láti nílé ọmọdé lè lo àgbà lè lò. Ó ti lo oògùn sí kò lọ́wọ́ ayé inú lẹ́sẹ̀ ayé inú. Egbòogi tó lágbára ni gbogbo product ló dẹ̀ gba láàbù kọjá, ló dẹ̀ wà halal, ló wà scientific approved, ló gba láàbù kọjá. Ó ti yé yín nísìn àwọn ohun fìtọ̀ fọ̀gbẹ́. A dẹ̀ ní spare powder tá ń ṣe fẹ́ni tó bá ní diabetics within a month sugar máa kúrò nínú system ẹ̀ bí sínú láì tààlà. A ní spare powder tá ń ṣe fún ọmọkùnrin tó bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ tó ti lo oríṣiríṣi alégbológbò ẹ̀ mọ́ra wọn tó rí pé kò gbéra tó wọ́n mú nǹkan ọmọkùnrin ẹ̀. A ní nǹkan tá ń lo ẹ̀ WhatsApp wa lórí +27 61 295 6389. Kò síbi tẹ́wà tí product wa ò dé, à ń lo DHL láti deliver product wa all over the world. A dẹ̀ ń lo GIG logistic company láti deliver product wa all over Nigeria. So èyíkéyìí nínú ìpèníjà both natural and spiritual problem ẹ WhatsApp wa ẹ contact global aeronautical health and spiritual department under Sheikh Afagba international lórí pé ayé ń dàyàn láàmú ni, oṣó ń dàyàn láàmú ni, natural problem, spiritual problem, ètò àwẹ̀ wà, ètò sàárà wà, ètò àdúrà wà, ètò powder gidi wà tó máa lò tó wà lálẹ́ tí wàá bọ́ lọ́wọ́ ayé tí wàá bọ́ lọ́wọ́ gbogbo náà dáadáa tí wàá dẹ̀ máa dúpẹ́ tí wàá rògbò ẹ̀ lò. Ẹ fi fídíò yìí ránṣẹ́. So síwájú kó tó ṣiṣẹ́ ta kọ yín tán yìí, èyí tó jẹ́ ti alẹ́ ń bẹ̀ ẹ máa mix ẹ̀ mú yín, iṣẹ́ ti mix ẹ̀ mú yín àárọ̀ kùtùkùtù bú síbí méjì sínú kọ́ọ̀pù kó mix ẹ̀ pẹ̀lú warm water kó dàámu. O tún lè lò lálẹ́ bẹ̀ ìyẹn ti alẹ́. Ọṣẹ tó mix break oil mọ́ fún ọṣẹ fún òun forí kókó alátakò ń jẹun lójú oorun, ìbálòpọ̀ ojú oorun tó mix break oil mọ́ tí mo sọ síwájú lẹ́ẹ̀kan yẹn. Ọṣẹ yẹn wàá máa fi wẹ̀ ni ó lágbára gan
wey a open confam ni àmọ́ síwájú kó tó ṣiṣẹ́ kò dẹ̀ fi fídíò ìránṣẹ́ nǹkan tó bá lágbára fún sàkáǹtì àwọn aláìní account number ní fáwọn ọmọ aláìní 0123214254 account number fáwọn aláìní 0123214254 Wema Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run anídìí ajé àti umura slot ní organization wa ó ti yẹ yín sẹ́fi tawá lọ rẹ̀ aláwọn èèyàn tá máa fún tó máa jẹ́ sádàkọ̀ fún yín thank you. Innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lóní o innal izzata lillahi jami'a gbogbo agbára Ọlọ́run ọba lóní má sàlámù wa ilal liqa'i.